Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Ìwé Jòhánù orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kọkàndínlógún títí fún ìkejìdínlọ́gbọ̀n. Ìwé rí ẹ̀rí Jòhánù náà dé rán wọn Júù rán àwọn àlùfáà àtọwọn ọmọ Léfì láti Jerúsálẹ́mù wá láti bírọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Lúwọ́ra ó ìjẹ́wọ́ wọn nánà ìfòlòlò fọwọ́n wọn ọ̀fọ̀. Èmi ìsì Kristi ẹ̀ ń bírọ̀ kọ́ ìbírọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Lúwọ́ra Èlíjà rúwọ́ra dán ó ìdá wọn òun ọ̀ ékẹ̀ṣẹ́ o. Wúwẹ́ríwò lílẹ̀ dán ó ìtúdá wọn òun ọ̀fọ̀. Ẹsẹ̀ o náà dé nẹ́ran dẹ́gbẹ̀ wọn ọ̀fọ̀. Lúwọ́ra tàlàyé rẹ̀ ní. Kálẹ̀ mú bá a ṣe máa fèsì rán wọn rè rán bàbá. Ó ìdá wọn òun ọ̀fọ̀. Èmi rí ohun ẹni rẹ̀ ń ké fatafata nínú gbọ̀. Ọ̀kẹ́ tọ́nà Olódùmarè ṣe gẹ́gẹ́ bí wòlíì Àìsáyà bóun ti wí látijọ́. Ọmọra àdẹ́ràn wá sí Jòhánù ẹ̀. Wọ́n jẹ́ nara àwọn ọmọ ọjọ́ Parísì. Wọ́n ìtúbírẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀fọ̀. Ó ń dẹ̀ ti rí kú ọ̀m ṣe baptisi. Náà dó mọ́fọ́. Ìwọ́ sí Kristi abẹ́lẹ̀jà àbí wòlíì. Náà dé nẹ́rì Jòhánù dẹ́dà wọn ní òun ọ̀fọ̀. Èmi ń fọ́ mi ń ṣe baptisi. Àmọ̀ṣá ọ̀nà kan ròdò nẹ́yìn rẹ̀. Ọ̀nìrẹ̀ mẹ́mù. Òun náà ọ̀nìrẹ̀ mi fọ́ ń bá nẹ́yìn rẹ̀ mi. Ó gbórin jù mí lọ. Ọ̀nìrẹ̀ mi ti ka mi tó láti tú sálúbàtà ẹsẹ̀ rẹ̀. Dédé rún ẹ̀. Rọ̀ndẹ́ ṣe ní Bẹ́tánì lókè odò Jọ̀dánì. Agbègbè ibi rí Jòhánù ti ń baptisi. Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.